Ẹ kú ojúmọ́ mọ́ ẹ kú ojúmọ́ tó mọ́ wà láàárọ̀ òní lẹ́ni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ màdí ọjọ́ kọkànlélógún oṣù kẹfà ọdún 2022 tá wà yìí. A kí wa káàbọ̀ sínú abala àwọn kókó inú ìwé ìròyìn tá à ń fún yín jẹ lórí ìkànnì tí a wà yìí. Kásùmù Ìṣọ̀lá látọ́kùn ètò. Ìwé ìròyìn Le Chasseur Info lámùgbọ́ láàárọ̀ òní níbi tó ti ṣe àlàyé nípa àwọn nǹkan ètò wà ní orílẹ̀-èdè Benin. Ìròyìn tó mú wá náà ni pé arábìnrin Ládékan Ìyáyí ti ṣe mínísítà fún ti ojúmọ́rọ̀ ilé ẹ̀kọ́ gíga àti ọ̀gá àgbà tó ń darí yunifásitì àkọ́kọ́ ìyẹn yunifásitì orílẹ̀-èdè Benin tí ó wà ní Calavi eléyìí tí wọ́n lọ ṣe ẹlẹ́mbẹ̀mú sáwọn ẹbí olóògbé Theophile Nata ẹni tí ń ṣe ọ̀gá àgbà tó ń darí àjọ HAC tẹ́lẹ̀ rí tó ti fi gbà kan jẹ́ mínísítà láyé ìjọba Kérékou tí ó gbé ìkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra tó dágbére fáyé pódìgbò ṣe. Ìwé ìròyìn La Cloche du Jour ló mú lójú ìwé ìròyìn ẹ̀ láàárọ̀ òní. Ìwé ìròyìn Le Matinal náà wá sóde tòní ò lómi tó ti ṣe àlàyé nípa tí ó jẹ mọ́rọ̀ owó COVID-19 ìyẹn owó àìsàn kòrónà tí ìjọba àpapọ̀ tí ó gbé síta. Ìwé yìí ìṣe mákùmákù kan ó kan owó ọ̀hún níbi tí owó náà ti di tí ó ń pòórá bí èso láwọn ibì kan ètí kò yé. Wọ́n ti gbé ọ̀rọ̀ yìí lọ sílé ẹjọ́ ètí ó jẹ́ ilé ẹjọ́ tó ga jùlọ nípa tí ó jẹ mọ́rọ̀ ìṣèwọ́ ìjọba mákùmákù. Ilé ẹjọ́ ọ̀hún ti ṣàgbéyẹ̀wò nípa ọ̀rọ̀ owó ọ̀hún tó sì ti sọ di mímọ̀ pé ibi ni ìjọba àpapọ̀ lẹ́bi sí àti pẹ̀lú àwọn nǹkan tó kù ń bẹ láti ṣe àwárí ẹ̀. Ilé ẹjọ́ ọ̀hún fi ìjọba lákọ̀balẹ̀ pé ibi owó ọ̀hún wá sí níjọba yóò mọ̀. Ìwé ìròyìn Le Territorial ló gbé jáde níbi tí wọ́n ti yan àwọn aṣojú èyí tí ó jẹ́ ti àwọn ìjọba níléeṣẹ́ alága ìjọba ìbílẹ̀ ìlú kọ̀ọ̀kan lẹ́yìn tí wọ́n ti yan àwọn akọ̀wé àgbà tí ìjọba tí ó fi lé àwọn iléeṣẹ́ alága ìjọba ìbílẹ̀ ìlú lọ́wọ́. Jẹ́ ní báyìí àwọn tí wọ́n jẹ́ ẹni tí yóò tún máa ṣọ́ àwọn náà yẹn tí ó tún máa ṣe àmójútó nípa iṣẹ́ ìṣe wọn tí ó máa fún ìjọba ní ààbọ̀ lórí ẹ̀ ni wọ́n ti dì mímọ̀ láwọn ìjọba ìbílẹ̀ ìlú kọ̀ọ̀kan. Jẹ́ ìjọba àpapọ̀ fi eléyìí léde lójú ìwé ìròyìn Le Territorial tó jáde láàárọ̀ òní. Ibi ìlàrídé fún àkójọpọ̀ ìròyìn wa tí àsìkò tá wà yìí tó jẹ́ ìròyìn péréte nípa tí ó jẹ mọ́ ọ̀rọ̀ àwọn ìwé ìròyìn wa tí a mú wá sí orí àtẹ́gùn. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ìtẹ́ láǹfààní láti bá wa gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò ó. Ẹ má jẹ́ kí ó dúró lọ́dọ̀ tí náà nìkan ẹ tó fi ránṣẹ́ sẹ́lòmíì káwọn náà lè mọ tí ó ń lọ lórílẹ̀‐èdè Benin. Kásùmù Ìṣọ̀lá látọ́kùn àwọn ìwé ìròyìn ọ̀hún ní ṣísẹ̀ ń tẹ̀lé orí ìkànnì tẹ̀síwá yìí ìkànnì alálùbáríkà ni ojú tẹ̀ fi ń wà ojú náà ò lè fọ́ etí tẹ̀ sí fi ń gbọ́ wa kò ní di ayọ̀ àti àlàáfíà látùmọ̀ pàdé ara wa o ó dìgbà.